Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Òbófálẹ́yẹ. Ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ó yànnàná ọ̀rọ̀ rẹ̀ lórí bí Ọlọ́run ṣe gbà òun lọ́wọ́ ètò ikú tí ààrẹ àná General Sani Abacha ti pinnu fún òun àti àwọn méjì mìíràn. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé General Sani Abacha ni ó fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní àṣẹ láti lọ́ọ́ fi ọwọ́ òfin mú òun, General Shehu Musa Yar'Adua àti gbajúgbajà oníṣòwò ní ẹni tí ó jáwé olúborí nínú ètò ìdìbò àpapọ̀ ti ọdún 1993 olóyè MK Abiola kí wọ́n sì gbé àwọn pamọ́ sínú túbú títí àwọn yóò fi jẹ́ Ọlọ́run nípè, bí ó tilẹ̀ jẹ́ wípé òun rò nínú ara òun pé bóyá àṣìṣe ni àwọn ènìyàn náà ṣe nítorí òun kò ṣẹ̀ sí òfin orílẹ̀-èdè wa, ṣùgbọ́n nígbẹ̀yìn ni òun tó mọ̀ pé wọn kò ṣe àṣìṣe. Lẹ́yìn ìgbà náà ni òun wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run ọba kí ó kó òun yọ nínú ìṣòro tí ó dé bá òun yìí. Àwọn ọlọ́pàá tí ó wá gbé àwọn yìí wọ́n ń sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé inú ẹ̀wọ̀n yìí ni àwọn yóò kú sí, kò sì sí ẹnikẹ́ni tí yóò jáde láàyè. Ọ̀rọ̀ yìí ni ó túnbọ̀ mú kí òun tẹra mọ́ àdúrà òun sí Ọlọ́run, tí òun sì gbàdúrà náà gẹ́gẹ́ bí Stefanu ti gbàdúrà sí Ọlọ́run nígbà tí wọ́n fẹ́ sọ lókùúta pa nínú ìwé mímọ́ ti àwọn Kìrìsìtẹ́nì, tí òun sì ń sọ fún Ọlọ́run wípé kí ó dáríjì wọ́n bóyá wọ́n ò mọ ohun tí wọ́n ń ṣe tàbí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Nítòótọ́ àwọn méjèèjì nínú àwọn kú sínú ẹ̀wọ̀n tí Ọlọ́run sì kó òun yọ. Níbẹ̀ ni ó tún ti wá sọ síwájú pé agbára òun kọ́ o, bí kò ṣe pé oore-ọ̀fẹ́ tí òun rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Gbogbo ọ̀rọ̀ yìí jẹyọ nígbà tí Ọbásanjọ́ wà ní ọgbà gbúrù ní Abọ̀, Mbaise ní ìpínlẹ̀ Imo ní ọ̀sẹ̀ tó kọjá, níbi tí ó ti lọ ṣe ètò ìfilọ́lẹ̀ State of Art Assemblies of God Christian, The Ark of Noah, èyí tí ọkùnrin aláàánú oníṣòwò kan, Obioma Success Akàngbùròyìn, kọ́ tí ó sì tún fi tọrẹ fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Information and Strategy, Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ṣe àtẹ̀jáde rẹ̀ wípé ààrẹ Tinubu yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun láti wá ṣe ètò ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe bíi Lagos-Calabar Coastal Highway ìpele kìíní, tí ó tún jẹ́ iṣẹ́ àkànṣe pàtàkì ọ̀kan gbòógì èyí tí ìṣèjọba ààrẹ Tinubu yóò gbé ṣe nínú sáà àkọ́kọ́ rẹ̀. Àwọn iṣẹ́ àkànṣe mìíràn bíi Lekki Deep Sea Port, Tax Credit Concrete Road àti gbígbé àṣà sókè fún ìpele kejì ti Lagos-Calabar Coastal Highway pẹ̀lú ti 7th Asia Road. Ọ̀gbẹ́ni Ọ̀nànúgà tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn iṣẹ́ àkànṣe pàtàkì mìíràn sì tún wà tí ààrẹ yóò dáwọ́lé bíi Kano-Kanwar-Danja Adéjìyà Section 2 Road, Yakayai-Zali Road àti Kano Northern Pass-By àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó tún wá ṣe kókó jùlọ nínú àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ Èkó ni kíkópa nínú àmì ayẹyẹ 50th ti àjọ Economic Community of West African States tí ààrẹ Bọ́lá Tinubu jẹ́ olórí, èyí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkó. Bí ó tilẹ̀ jẹ́ pé ECOWAS Golden Jubilee yìí ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Ghana ní ìlú Accra nínú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí, ṣùgbọ́n ayẹyẹ àjọ̀dún ọdún náà sì ń tẹ̀síwájú ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ṣíṣe ìrántí àwọn ìṣẹ̀lẹ̀ bíi àtúnṣe tí ó wáyé ní ọdún 1975 ní Nigeria Institute of International Affairs, Victoria Island. Ààrẹ yóò tún tẹ̀síwájú nínú àbẹ̀wò rẹ̀ sí ilé ìtura Èkó Hotel and Suites, níbi tí yóò ti ka àkọsílẹ̀ lórí àwọn àmì àwòrán tí ó ṣe kókó fún orílẹ̀-èdè wa tí ààrẹ àná kan ṣoṣo tí ó kù láyé nínú àwọn tí wọ́n buwọ́ lu àtúnṣe tí ó wáyé ní ọdún 1975 yìí. General Yakubu Gowon yóò wà lẹ́gbẹ̀ẹ́ ààrẹ Tinubu tí òun náà yóò sọ̀rọ̀ lórí àtúnṣe náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Federal Capital Territory Authority (FCTA) ní ọjọ́ Ajé ni a gbọ́ pé wọ́n ti olú ilé ńlá ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) èyí tí ó wà ní Wantanda Plaza pa nítorí pé wọ́n kùnà láti san owó ilé tí wọ́n yá lò lábẹ́ òfin fún ọ̀pọ̀lọpọ̀ ọdún.
nígbà tí ó di déédé aago 2 kọjá ìṣẹ́jú 4 (2:04 p.m) ní ọwọ́ ọ̀sán ni àwọn òṣìṣẹ́ agbófinró láti Federal Capital Development Authority (FCDA) kó àwọn sójà, ọlọ́pàá, civil defense àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tí wọ́n máa ń yẹ ọkọ̀ wò (Vehicle Inspection Officer) ní gbogbo wọn ya dé olú ilé ńlá ti ẹgbẹ́ òṣèlú PDP ti ìlú Àbújá láti ṣe iṣẹ́ tí wọ́n rán wọn. Bí wọ́n sì ti dé ibẹ̀ ni ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ẹgbẹ́ náà sáré ti ẹnubodè àbáwọlé láti inú kí àwọn agbófinró náà má lè rí àyè ṣiṣẹ́ tí wọ́n wá ṣe. Ṣùgbọ́n èyí kò so wọ́n lọ́wọ́ kọ́, ṣe ni àwọn FCDA náà kàn fi okùn onírin (chain) ti ilẹ̀kùn náà pa, tí wọ́n sì tún gbé pátákó atọ́ka ńlá kan sí ara ilẹ̀kùn náà tí ó sọ fún gbogbo ènìyàn wípé ilé àti ibí yìí ti di ti àwọn FCTA láti ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2025. Nígbà tí ó tún di agogo 2 kọjá ìṣẹ́jú 17 (2:17 p.m) ní ọwọ́ ọ̀sán ni àwọn agbófinró fún ìjà TROS gba àwọn òṣìṣẹ́ PDP tí ó wà nínú ọgbà ilé ńlá náà láàyè láti kó ẹrù àti ọkọ̀ wọn síta. Ìròyìn náà tún wá ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ síwájú sí i pé nígbà tí ó di déédé aago 3 ọ̀sán (3 p.m), ìgbìmọ̀ àwọn alákòóso Board of Trustees (BOT) ti ẹgbẹ́ òṣèlú PDP ń ṣe ìpàdé pàjáwìrì kan lọ́wọ́ ní Bauchi State Governor Lodge ní Asokoro ní ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ subscribe sí YouTube channel ti Ìròyìn Lérèfé kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú sí i. Ẹ tún pàdé mi fún àkọ́tun ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ máa yáṣẹ́ o. A kú àyájọ́ ọdún àwọn èwe. Ó dàbọ̀.